As he not they go anywhere, it's always home every day. So they go every year there. Yes, now. So God blesses people in different ways. It's nice to link up with old schoolmates. Sister Matilda, Koyo Matilda, Abokia o. O kare na. Ini wine rowa. Wa bi tota, wa ene oye tota wa. Wa bi tota wa o se. Wa Abokia o. Wa gamoku na ya tie wo we bagbe o. Wa mu okun. Wa moku na ya tie wo we bagbe ni ara de o. Goge do ose o. Andrea Mato, Abokia o. Abokia o. Wa wese o. Abokia tema. Otimare Constance Abutoma. Abokia o. Koyo Abokia o.
Otuma Osagedowa, Koyo, Obokian, Koyo. I say, Ozibo, Obokian, like when my beg was a Koyo, I say, Ozibo, Obokian, Koyo. Adoge Debbie, Obokian, Adoge Debbie, Koyo. Edohia wado itu adoniro wa kebedonirisi wazengbe oyewe na o vedo adie àwọn aladian we wegbe di ara na gwe kere eyo ona masa we no ga yebam wa bokian o ma to adoniro wa kebedonirisi wa ya bokian de wa ya ma de wa ma de o de ma de ekima de mama de odoma de avema wakuyo ekanire ma do Oghe do with makawe we aye. Welcome everyone to this program of today. We salute you all, those at home and those who are abroad. God bless you all. We thank God for another week. I hope it's all well with you, both at home and your business, your families, your society, your village, your city. I hope it's all good and well with you. All right. Before we pray, we want to make an announcement. This week, last Sunday was Mother's Day in America. So this Mother's Day, we are celebrating it, and we want to honor our mothers. So next week, we're going to have 3 sessions here, 3 presentations, because of Mother, right? To use it to honor our mothers. One will be on Monday, second one will be on Wednesday, and the third one will be on Friday. So please come and join me at the same time, Monday, Wednesday, Friday. To honor our mothers, we shall do different programs on those 3 different days. Everything we could talk about is going to be about mother and women. Okay, so get ready for it. Wayada ho, marina ya wewe. DJ, adado of America na. DJ na yari ogoni ye, na yaye abi yere. Nundoni. Uzo anode na igba ha ma we Ibota Oghe do igba ha ede Monday ede Wednesday to ede Friday ege na yawe na awe yawe wa ade o e mo pa yan we wa ade itu wa ade o ede Monday ede Wednesday to ede Friday so what do you go? Wamwegbe a wagari eru ngiosa ore asun o nenya ma sadera to ogo mo ke o no wan iwe se bana o do we Oghe do de ne la no fian gbe ma o in ma o ya fe ge di ro de ni ma na imi awe ni Jesu Christ no nyama ise ya we ise o ise obokian o awe so ba igbe o want to start now. Where's no Bible? In the end, I must see where is the no Bible? Well, now we carry Yahudi. Today we are continuing on the Edo names. We want you to choose
choose the right to correct spelling, we will put an Edo name up, and we will write about 3-4 versions of it. We want you to choose the correct spelling. Okay? So I hope you will like it as usual. My you are there, man. Oh, you the one in those three babies. Boy, no. One or few and one. I will go. Oh, the three babies. Okay, I saw boy go. I saw boy go. A get girl. Igbe 10 questions. Omegbe. Ekwase. Ekwase. Osege. Gayo. Ye ha ye. Ekwase eni edo no. Ekwase. Ekwase. Ina mu boy aka me mamu bo ekwase. Toku na ya asi won ga manare wokan. Ekwase. No na maki yen no afo. Do ende ku no ra me. Awuge gbe no ibo. Aba gbe oba da ba but you work was we be away me who. However, na do ba wa. Akwasa we you come na you boy bo. Bank be me. Ko Ekwase ye hagbon yi de no gbabo okan ogoye owo okan goye ba okan goye ha okan goye na goye san going go hey asoba ye gbe so bo ye gbe right o ni ma ze wo o e look out number 1 Ekwase ki u a si Ekwase aigbe aigbe ukoben Andra Mato one Oghe. Hey, Suzanne or Mo say, hey, Suzanne Mo's a booking. Oh, my day will carry a day or worse Sudan with your way. Oghe. Osageduwa Oghe. Eso Zigbo Oghe. Adoge Debbie Oghe. Yeah, what below Suzanne or Mo so Mank Mo. Oh, Madege Dugmo. Oh, you know, Une. Ma agbon nwe ya yo gbabo no ba ni wa gba lowo mo ha ya ni ka yiwo Richard Sunde ma idege Tiosa TV ma idege o ma ya na no gbe wa ko bo ni ya o ya ma so bo ye gbe o ko wen afai afai ko Yo, Efe if you do that de Efe ma for agbona ogugan yakin. Ami efo salobwa. E want alon, ami efera, ami efo iye, ami efehi. Oko geye ha na gbon yin na de no gbabo. De no wezewo Efe. Jejo goyi owo goyi ba, goyi ha. Goyi na goyi san goyi okay goyi down Suzanne Mo say wo we Constance Abusowan e wanta eni e ba wa me wo ya ma pe o we so kekere ya ma ko okay ya yo the no ka wan ro ma ze no ka wa ma ze Efe Efe I mean even baba na hoyata Efe Oko Efe o de le gbe Efe Oghe osu wa yabo ise aigbe Andra Mato Oghe Eso Zigbo Oghe Osageduwa Oghe Ematida Oghe Adoge Debbie Oghe Okoven Suzanne Mo say Oghe we have what one of you
Ibiedo yan hi o. Isegwa obedo. Ezemegyan. Okome. Ezemegyan. Iye ba yodika. Iye owe eze. Eme eyan. Iye we edina ye esun magbena. Edina ebien na ye esun. Ezemegyan. Owen ko no riri seze. Ezewe na do kuebo. Ezewe na do samebo. Mami Ezemegyan no wa ko ba. If you saluba here fe eze iga. Ogagbon ya. Wagwala me ari eze o. Ezemegyan. O se ogeze agbon ya ri. Ko wagaye o kabo dian o yo. Ezemegyan. Okay, going ogo, going ba, going ha, going ne, going sa, going, ho, going, ho, go. Ezemegyan. Oh, yeah, man, Baba Panatier, Ezemegyan. Yaba, ye will. Ezemegyan. Eleve, what tidini, a quick one for me. Ezemegyan. You're good on. Cool. Okay, you have money, they don't babble. They don't babble. No pogi ha, manze, no pogi ha, right? Ni, ani, egia, mamie, egia, ko, viedo, agbe, Andra mato, ogbe, ha? Matilda, ogbe, ha? Matilda Bokyo, Wawakari, Osagedu, Bay, Susan Omo, say, Bay, Esso, Bay, Adobe Debbie, number one, and we're going to Adobe Ezemegia, I mean, look out only on your Ezemegia, Nimazana, Ezemegia, of course, make you not back. Àpòbọ́ ní àwọn gbẹ́ wà iṣẹ́ ẹ̀gbọ́ yé ọbẹ̀ èdè o jáde àgọ́ wà ní ọ̀hún ọ̀nà o. Ẹ̀sẹ̀ mú díẹ̀ mi ego àṣọbọ̀ yìí gbé. Ẹ̀sẹ̀ mú díẹ̀ mi ego kàbọ̀ gbá òkúta o ọ̀bùn gbé. Ẹ̀sẹ̀ mú díẹ̀ mi ego. Okome. Ìdí ẹ̀dọ́ náà. Ẹ̀sẹ̀ mú díẹ̀ mi ego. Báyìí yá ká. Wọ́n ẹ̀sẹ̀ yìí wà lẹ́ bíà. Wà mú ego. Kárí ẹ̀sẹ̀. Wọ́n náà yà yé mi ìṣẹ̀ṣẹ̀ bẹ́sẹ̀. Ọ̀ bí ọkùnkùn náà o. Ọ̀ bòbò náà o. Ọ̀ ìpíngó náà o. Wà á yàn bí ọ ẹ̀sẹ̀. Ẹ̀sẹ̀ mú díẹ̀. Nìyẹn dàwọn èhú wẹ̀. Kèbè ehun wọn ná. Ọwọ́ ayé lẹ́ bíà. Ọ̀nà ẹ̀sẹ̀ ẹ̀múdíàmì ego. Ego èmi náà fi ọ̀nà ẹ̀bọ̀ náà fi ọ̀nà ẹ̀gẹ̀. Ọ̀nà ego ẹ̀sẹ̀ ẹ̀múdíà náà mi ẹ̀wọ̀ ẹ̀. Gbẹ̀dùwẹ̀ wà á fi ọ̀rẹ́ ni èdè yẹn yà lẹ̀kàn. Okay, goyi owo, goyi eva, goyi ha, goyi ene, goyi ise, goyi, ho, goyi, go. Eni wani do wa. Wa aga yo. Wa ata mi man wa zero. Idi ono. Ben maze wo na. Nu ko give e maze. Nu ko give e maze. Eze mu dia mi ego. Imi u der mi ego. Eze mu dia mi ego. Eni edo no. Number 2. Aigbe. Andre Amato ogbe. Esozigbo ogbe. Susan Omo ose ogbe. Osage Dugba ogbe. Ado Debi ogbe. Matilda ogbe. Okove. Uga ya re na ami opa ni ama egbesi. Apobo ni biedo. Ona ibiedo. Ibiedo na wata.
Yeah, the we have way no I am being na era wa. E do dio. Eh e do dio. Hi hi. E do dio. Na yonika. Ayonika we e do dio we bagmona. Nda manedo yayi we. Fa boy yan yi o ma. Odan yogiso. Ogiso do kawo. Kawo. Nusal ba yeri manedo yayi. Ogiso. Ana manedo edo odio. Edo yan to. Kedo ya se webo. Edo odio. A eveve ne do edo veve no ma. Ara soge do edo odio. Edo wa sogo ma edo odio. Oko. Wa so wi anya odio. Edo no. Edo so wi edo ye odio. Edo wa no. Isa mi. O wari bi egwe Nigeria no edo odio. Obi egwe Togo land no edo odio. Obi egwe Congo no edo odio. Ewe bo no edo odio. Australia no edo odio. China no edo odio. South Africa no edo odio. Edo wa de ya. Okay, going, ha, go. They didn't want it over. Then what's ever the door. Gay, Maze, Lupogia, Maze, Lupogia. Eddie, Ori, Odi, Edo, Ori, Odion. Okay, Mamma, Edo, Ori, Odion. Very nice. Aremiere ọ̀nà ọ̀nà kegbe ihe akwa edo ọrịa ọdụ. Edu wa ya ere wa no. Aigbe. Ande amato ogbe, e ma ti da ogbe. Adore debi manda we ma agbo isuku we edo dedi ori odion, edo odion. Edo ori odion. Iya ma Adore debi mama de ba we Susan mo se ugbe e se ozigbo ugbe e sagidu wa ugbe e to gele odi opugbo ni yedo oya ma wa mi o okay iye do odi o wata mi bi e bo be ya do odi e do ise agbon e do ise agbon oho Edo isi agbon wa yo nika ege no sana bu agbon mana do yayi we o wanu da aye yon ka ayi ogiso igodo o na tori adi agbon ana do bu ewe na ti igodo mi godo no bu e ba ni o sala bu magbon Ebu hene do avele kwa. Mana we edo o isi agbon oku ben. Edo isi agbon Edo isi agbon Ofian o. Goyi owo, goyi eva, goyi ha, goyi ene, goyi ise, goyi. Go. Edo isi agbon. Edo wa we no. Okay, kilma. Evie do na agada vie do no to agada aya mu ye oduku o ake kodi adege ake asabade adege do isagbon o ko me do wa ho no pogi ha e ma ze o pogi ha to e ori isi agbi oni edo ori isi agbon isi agbon edo ori isi agbon aigbe ande amato ogbe ese ozigbo ogbe omoro se ugbe sajoduwa ugbe adore debi ugbe ematida ugbe yayawa gbele o opomoniya Cool, man.
Wafe is you go wa to yo. It's dọ́pá yìí láti àgọ́ wọn náà àwọn náà ò pé dọ́pá yìí dọ́pá yìí ìmẹ̀rẹ̀ ààrẹ yìí rántí dọ́pá yìí iye mọ̀ náà kó dọ́pá yìí òbí rà mẹ̀rẹ̀ àrùn ìní ni ọ̀rẹ́ rírà bẹ̀ wá tá dọ́pá yìí kó bàbá kó tọ̀ dọ́pá yìí ọ̀kẹ́ ògóyè owó ọ̀kẹ́ ògóyè bá ọ̀kẹ́ ògóyè ha ọ̀kẹ́ ògóyè náà ọ̀kẹ́ ògóyè sàn góyè gọ́ọ̀. Ìyẹ́dọ̀ yá ẹ̀mí gbé ọ̀dẹ̀rẹ̀ púpọ̀ gíbà ẹ̀ máa zẹ́wọ̀ púpọ̀ gíbà máa zẹ́ ìyẹ́ wọ́n tà ẹ̀yàn nùkà ọ̀rìwọ̀ ẹ̀dọ́pá yìí púpọ̀ gíbà ẹ̀ máa zẹ́ púpọ̀ gíbà ẹ̀dọ́pá yìí ẹ̀dọ́pá yìí ẹ̀rí màá yín wà á ta ọ̀ ni màá zẹ́ ọ̀ ni màá zẹ́ ẹ̀dọ́pá yìí ǹjẹ́ zẹ́ ọ̀ púpọ̀ gíbà ẹ̀gọ́ yìí ẹ̀dí ọ̀ pí yìí ẹ̀dẹ́ ọ̀pá àyí ẹ̀dẹ́ ọ̀pá àyí erúgbè ẹ̀yọ́ wà náà ẹ̀dẹ́ ọ̀pá àyí nínú àwọn ọ̀nà kan wẹ̀ ẹ̀dẹ́ ọ̀pá àyí yí òkú mẹ́ èyí wọ́n ní ewu iná lèlè bẹ́bù ẹ̀dẹ́ ọ̀pá àyí yí iye sọ̀rọ̀bọ̀ ẹ̀yà ayí náà yóò yàn ẹ̀dọ́pá ẹ̀dọ́pá ẹ̀dẹ́ọpá ẹ̀dọ́pá àyí àyíyí àìgbẹ andré àbátò ọgbẹ òkó yíyan ẹbí náà yà gbẹ ọmọ òṣè ògbẹ ìbàtí dà ògbẹ àdọ́gbé dẹbi ògbẹ ẹ̀sọ́sìgbò ògbẹ sàkèdúwà ògbẹ ọmọ òṣè máa ń gbọ́n wẹ̀. Oya ma iye ọgbọ́n yeah anointed beach yóò gbẹ ní èdè wẹ́ o máa mẹ́kẹ́ náà tí àwọn kàkàbọ̀ anointed beach òwe gbẹ yẹn ṣá wa gbẹ àpòbọ̀ nìyàn kó yàn kórè náà yàn kórè àbí ẹni a máa gbèsè yàn yà ẹ̀dẹ̀ náà tó dẹ́ Edenado there, I can't read. Edenado there, I can't read. Edenado there, I can't read. Edenado there, I can't do. Edenado there, I can't do. Edenado there, I can't read. No, ọbẹ ẹdínà sùnwọn ẹdí ọdún ẹdínà sùnwọn ẹni àyíkíná rẹ bọ dẹrẹ ẹbí lu sẹdúrẹ kí n sẹ òwe ẹwẹ ẹdí ọdún ẹdẹ ẹbí gbé òwe kí wá ètò mu bídìọ ẹjẹ kí wọn kí ló dùn sẹ wọ nùrìyẹ àyọ ní káwé àyẹyẹ udu ẹ má gbọn bẹ́ẹ̀ni wọ́n sẹ̀tì kí n sẹ ẹdọ kà ọ̀wé mà òwe ẹwẹ kiri ẹ̀dá ẹdínà dọdẹ àyíkíná rẹ. Okay, goyi owó, goyi eva, goyi ha, goyi ene, goyi ise, goyi go. Any wine no wa. Deni wa gbe, deni wa zebo. Deni ma zebo, no ka ma waze. Edi ni a di o di ede na de ode. I can't read. When have no way at time. I have one. You know why I did when you team. You did not do that, not do that. Eh, not do that. I will not do that. And then I do that. I can't read. Okay, I beg. Yo, Matilda Ogbe. And that Mato Ogbe.
Osago Sogidu wa Oghe. Omo say Oghe. Adoge Debi Oghe. Esozigbo Oghe. Anoint the beach Oghe. Yan yawa gbele. Why we got him obowo? Mani rewo why we got him abo? Aha. Akubani ya. Go. Ìfà kan ìkẹ́ o, ìfà kan ìkẹ́. Ẹ̀hìẹ́ na good ya, ooo. Ẹ̀hìẹ́ na good ya. Kàbọ̀ gbá ọkùtọ̀. Ẹ̀hìẹ́ na good ya. Ẹ̀hìẹ́ na good ya. Báyọ̀ náà kà á. Ọmọ ààrẹ òkàn, àbẹ̀ ayọ̀gọ̀ àdìà. Àbẹ̀ gbọ́ ọtí rọ̀màdìà, àbẹ̀ gbọ́ ọtí yọ̀màdìà. Ẹ̀yin ní ẹ̀bẹ̀ tí ọ̀wọ̀n yẹ̀ sùkú, ẹ̀ẹ́dì ọ̀nà. Wàá gẹ̀ ààrẹ wa, yàrá gẹ̀ wọ̀n ọ̀hún náà yọ wa. Yàrá yóò bọ́ tó àwọn ọ̀hún. Tó pọ́n pa inú, yóò tó sáwọ́ bá bọ̀ àgbọ̀n náà. Yìí, ọgọ́rùn-ún ìwẹ̀ gùdì á ní ẹ̀ẹ́dẹ̀ tí ń dègbè rẹ̀ ọdún márùn-ún. Ẹ̀ẹ́sẹ̀ tí ń wé nuwẹ̀ má. Ẹ̀ẹ́dùn náà wẹ̀ ẹ̀hìẹ́ na gùdì á, ẹ̀ẹ́wé náà rẹ̀ fèé. Ẹ̀hìẹ́ na gùdì á wé náà rẹ̀ fèé. Ẹ̀yẹ́ ìpọ̀ lẹ́dẹ̀rẹ̀ yà sí wọn. Ẹ̀hìẹ́ na gùdì á wé náà rẹ̀ fèé o. Ẹ̀wé náà rẹ̀ fèé. Ẹ̀wé náà rẹ̀ fèé o. Ẹ̀wé náà rẹ̀ fèé. Ẹ̀wé náà rẹ̀ fèé ọ̀dùn mẹ́. Ẹ̀wé náà rẹ̀ fèé. Ó mú àgbọ̀n wọn hẹ́n. Ó yùbọ̀ òwú. Ó mẹ́kì náà mà wá gbọ̀n. Ó ì nílùú kò sálúbọ̀. Ẹ̀yìn ọgọ́rùn-ún ìwẹ̀ gùdì á, ẹ̀ẹ́ dédé gbòwẹ̀ ọdún márùn-ún. Okay, I will go your wo, go your back, go your high, and I say, gone. Then what's that? You know why I'm over. Yeah, why go to Tava? Wabukan, so much. Wabukan, whatever. A year and good ya, then Mazevo, who could give a Maze? Okay. Ni a gi u der ẹyẹ na gudia ẹyí oge na gudia ẹwé na refe ẹdọ ọ̀nàrẹ donẹwàtà ọ̀nàrẹ donẹwàrí ọ̀nàrẹ donẹwàrà èyí wà á máa àìgbẹ number 2 àìgbẹ Matilda Oghe. Matilda na yonka are yon wa fianko da. Iti no bonu oku. Eni orientin gbe. Na we awon bisuku ere de. Matilda to boy. Matilda Oghe. Adoge Oghe. Esozigbo Oghe. Osagoduwa Oghe. Anoint beach Oghe. Omorose Oghe. On free Igbonosa. Iye abogan o en free o. Oghe. Abukan o mama o mayere de uyo wo na de so afian boy yan ya wa gbe apobo ni yan ya iṣẹ́ gba ai opa na rike o opa na rike o opa na rike ho opa na rike o koko opa na rike ẹ̀yin mami ego mi ni ẹ̀yin mami ego yìí ha àgbọn yìí dènà gbàbọ ẹ̀yin mami ego báyìí yá ká ẹ̀yin mami ego ẹni wọn ìró wà yẹn ò wọ ètùtà wà máa ò wà ká tó o ẹ̀fẹ́ àgbọn náà ká sùn wà bọ́. Ẹ̀yin mami ego ọgbọ́n so manedo ara ìwé mi ẹ̀ẹ́dẹ́fiọ́fọ́ anẹ́rù rẹ̀ yọ̀ọ̀mà ẹ̀rìọ̀nà ẹ̀yọ̀ọ̀mà ọgbọ́n so ebi náà wé nà ẹ̀yìn ọ̀nà wa ọmọ wẹ́wẹ́ ọ̀dọ̀ yé bẹ ẹ̀yin mami ego wọ́n ní yé mà èsì náà sọ èrùn náà ẹ̀yin mami ego kò mẹ́ òpẹ́nì wẹ̀mí òpẹ́nì nẹ̀dọ̀ yí ọ̀nà rẹ̀ dó. Ẹ̀yin mami ego yìí ha gbọ́n ìwẹ̀ dèdè ìwẹ̀ gbàbọ̀ dèdè gbàbọ̀
Okay, oh, going over, okay, going very high, now you say, going gone, 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 gone. Oh, yaba, ye. Hey, then my boy, no boogie high, myself, boogie high, myself. Why, you do ya, why go near our you mammy go, he, me, ni, egi o ehi mamie ego ade ehi mamie ego ebi eza no kwa ya tai ehi mamie ego o e baba ta we ehi mamie ego edi amanu o we ehi mamie ego oko anaga baba adi oboni a aigbe matida ogbe andra mato ogbe mo se ogbe o sajodugwa ogbe adon beach ogbe adoge ogbe esozigbo ogbe Humphrey igbinosa ogbe wakagbeni biedo eni wa iro wa igwe ba to tuta ba wa poponi eni wa wa poponi an ogbe na biedo yan wa gbe ya na wa yan ya fefe poponi ya Wagwegbepa wow ìṣẹ́gun ayé wọ́n ní ayé àmọ́ ètò rẹ̀ náà wà bí wà ooo ìdí wọn ìlú wà wà ìwé fà hẹ́rà mi àkùbọ́ ní ìlú wà Wagwegbepa bọ́ ní níwọ̀n ẹ̀ wà á rí ewé yọ o. Why got video? If you have fed now, na what the pian bonoge yo, what the pian bonoge yo, where or back, where or ma, where or here. The Basiva, the one you have fed on Rokun, who with the egg and ya dagger, been already to butcher here. Having already one year. That dog over my hair over here, okay, to know my mouth. Oga manima o, he said, why you have wàátọ wà ìpẹ agbọn ẹbí àgbọn náà wà sùwàbọ ẹfẹ wà sùwàbọ ẹgbẹ láàmì àfún ẹgbẹ aláwòdà o ń máa àgbọn ẹyà wà sùwàbọ o ìṣe ìwà ẹnu agbáre Humphrey ìgbónòsà òwẹsì onáre ó yàrá o là yàrá kọyọ ọmọ òṣè òkàrè dẹ ó yàrá o ẹsẹ òṣìgbò ọbọkìàn àdóge ọbọkìàn anoint beach anoint beach làwọn ó ṣe ènìyàn dòwẹ màmí náà tí àwọn ati àwọn so wa ma emi do wa sagedu wa abokia o anda mato magbagbin o viegwele oyama ye omo o se oyama wa ya bokia o niwan iro wa ituwa o ediye ada o na America tun doni nzara no de na igba ha e ma awi Ibota o edo igba ha I will do Monday, I will do Wednesday, I will do Friday. Now you go, I be ye. What day? And when I marry, I go one in my go there, I be ye. Aha, while go, never ye no bioma, I mean, me yoma. Igba hard on without no deal. It's just a look what get by the mouth, or ya bebu, or tell over bad. My giving them will have bush head. And I'm your room with her. Who's that on dinner? I don't kiss you get back. Yasu gie ma wa gwalo wone ni wan ro wa odomo e ti wan ma ba wo wa gie wo bun yo wa bun yo we ra wan yo we ye wan yo kusino bun yo agbona si ma bo opo dogo ise ba ya to ma ma ala oda o ma mi afian gboko e mo ni ma me ma me ba igo ni ma me oku egbe na me ma me ba ma to agbona ma mo so ni ise yo ye ni wa ya fe yo ma ise o ba e wa inu redo o e to o yi bebe kete eri ga ma o ga ma o yo pe on dugie ọba ilobo ifo ise ọba ilobo ewi o ise ọba ra to ọpẹ se
game rubu the vena the yono awe hado awe brodado awe stado awe ye odo awe baba no kwado awe babode de do Shegwa awe kede monday o wa mi ami o ede monday Wednesday Friday no de na e ma ya duke ba o wa mi ami o wa mo ye photo ma mi eru ni mu re wa ya fe wa ya mo fi photo no anyo ge do no ari ni we ado wa baba Shegwa